Ọba Abdulrasheed Adéwálé Àkànbí ní ìhùn Olúwo of Ìwó ó tún ti sọkọ ọ̀rọ̀ mi ilẹ̀ o. Wọ́n ní pé ìjà lóde lórin dòwe, gbogbo yín náà lẹ mọ̀ pé ìrẹ́pọ̀ ó ń bẹ láàrin Olúwo àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ kó tó di pé tírélà ó ti fẹ́ gbà àárín wọn kọjá, tàbí ká sọ pé tírélà gan ti gbà àárín wọn kọjá. Ṣùgbọ́n kí ni Olúwo tún sọ? Gbogbo yín náà yín padà yín sọ fún yín, ẹ sá farabalẹ̀, ẹ fìdílé nǹkan, ẹ wá nǹkan fìdílé fún tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yìn wò nẹ́jọ́ ẹ bá tẹ subscribe button. Pítípítí ayé kò mà ní bá gbogbo yín náà lẹ mọ̀ tó ń lọ láàrin Olúwo òun àti Ọọ̀ni nígbà tí ó sọ wípé Ọọ̀ni ló fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yín ló fi channel chin ló gbé fóun gẹ́gẹ́ bí àlepè lólóso àti ìmọ̀ tí Ọọ̀ni Ifẹ̀ tí yóò fi dá padà. Ṣùgbọ́n àwọn ọmọ sọmọgbé ọba tó sọ̀ráǹdì èèyàn Ọọ̀ni wọ́n ti ń fárígá pé kí Olúwo sọ. Ṣùgbọ́n Olúwo gangan ó mà tún ti sọ míì, ó ní pé ṣe rí Ilé-Ifẹ̀ tẹ̀ ń wò yẹn o kì í sorírun Yorùbá rárá. Ṣé léyìí ò tuntun ló tí àwọn ọmọ Yorùbá àbí ẹ̀yin olólùfẹ́ wa, ṣé léyìí ò tuntun létí tiyín toró tuntun létí tèmi? Gbogbo ohun tá a gbọ́njúmọ̀ nìyí pé gbogbo Yorùbá pátá Ilé-Ifẹ̀ ni a ti ṣẹ̀ wá látàrí baba ńlá wa Odùduwà. Ṣùgbọ́n ọba Abdulrasheed ó ní kò rí bẹ́ẹ̀ o. Ẹ gbọ́ kí ni èrò tiyín? Ó yẹ ẹ lọ sínú comment section, ẹ drop comment, ẹ subscribe, kẹ́ wá share fídíò. Kí ni èrò tiyín?